jáde tí ìjọba wá dẹ̀ ti gbogbo àwọn security yẹn lẹ́yìn tí wọ́n dẹ̀ tún kálukú wọn tí wọ́n dẹ̀ mú gbogbo yàtọ̀ sí security èèyàn àwọn nǹkan kan bẹ̀rẹ̀ tó yẹ pé security tó yẹ pé a need bíi drone tó àwọn ìjọba tó need bíi gbogbo security tó yẹ kó wà nù and second first one is security tó gbọ́dọ̀ wà ní pé iná electricity ẹ̀fà náà sí gbogbo òlu. àbá ẹjẹ sáré pín lẹ́yìn ní ẹ̀hàn láti bí ìjọwò mú pé wọ́n ní Nàìjíríà kò lọ. àṣeṣe ni wọn nínú ṣáàjì nígbà tí èmi àti wọn máa sọ̀rọ̀ lánàá ó bá yà wọ́n pé nọ́mbà yìí láti jẹ láti bí ìjọ wọn ni gbogbo iná àdúgbò bẹ́ẹ̀ ni mo gbọ́ táwọn ọ̀pọ̀ náà wọ́n ní kì í ṣe gbogbo àgbáyé iná wà ń Ghana. iná kan wà Kútọnú. madam mo rí kinní kan lánàá a lọ síbì kan lánàá ní Ghana bíi wàláì mo dẹ̀ wo bẹ́ẹ̀ bá mo kàn ó pé àbúrò ló wá sábúrò ní ká pé Ghana sí Nàìjíríà ní abọ́mọ́ ọmọ ìyá ni wọn ẹ máa ń tẹ. mo fẹ́ wo level bí Ghana ṣe rí iná yẹn dẹ̀ tàn lọ wàláì àkọ́kọ́ security ta ní ìdí Nàìjíríà tí president bá fẹ́ gbádùn o wàláì iná ni ìmọ́lẹ̀ ní àkọ́kọ́. àfà ẹ má ní ẹbùn fún àtọmọdé yín lẹ́nu ṣàmọ̀ wípé nílùú yìí nǹkan tó máa ń jẹ́ kí security wa kó ṣe dáadáa òun ni iná yẹn nítorí pé tẹ bá wọ ṣọ́ọ̀bù kékeré báyìí CCTV wà ń bẹ̀ ṣé ibi tí ò bá síná ṣé CCTV máa ṣiṣẹ́ ẹ rí pé nínú studio wa gan security wà ń bí. ìyá tó ń ta búrẹ́dì ní Ghana ó ní CCTV ẹni tó ń tẹ́pà ó ní CCTV. àwọn alátẹ wọ́n ní CCTV báwo lè fẹ́ jí nǹkan bẹ̀. ẹ jẹ́ kí n pa yín lẹ́rìn níbi iṣẹ́ wa ọ̀rọ̀ yẹn fọ́ ni ṣùgbọ́n èèyàn máa ń mú wá láti fi ṣe sáńpò ní ibi tí mo ti ń ṣiṣẹ́ ọmọ kan wà ń bẹ̀ ọmọ yẹn máa ń kówó ó máa ń kówó àṣé pé màá ẹ tó ní òun ní sí òun ọmọ ẹ pé sí wà ń bẹ̀ ó ti máa ń jí owó yẹn ó ti máa ń jí tó yẹ pé ìgbà míì gan kò ní kà á kọ̀ bù ní.